A kú dédé àsìkò yìí, yóò rọ̀ wá lọ́rùn lágbára Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sójú ìwòran yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Fúnmi Adénúgà lóníròyìn. Kó tó di wípé ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn fún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn lọ́gàálọ́gàá lẹ́ka ètò ààbò gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà nílé ọba nílùú Àbújá lọ́jọ́ Ajé tí í ṣe ọjọ́ 15 nínú oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ìpàdé alátìlẹ̀kùnmọ́rí ọ̀hún ṣe èyí tó bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ó kọjá ìṣẹ́jú kan ti orílẹ̀-èdè wa Nàìjíríà, níbi tí àwọn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ lẹ́ka ètò ààbò àti alákòóso fún ètò ààbò ilẹ̀ yìí tí wọ́n ti darapọ̀ mọ́ ìpàdé náà. Ìpàdé ọ̀hún tí ẹnikẹ́ni kò tíì lè sọ nǹkan pàtó èyí tó dá lé lórí, ṣùgbọ́n lè ròǹgbà wípé ó ní ṣe pẹ̀lú bí ìdàgbàsókè àti àyípadà bí ó ṣe dé bá ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí èyí tí wọ́n ń da àlàáfíà ilẹ̀ yìí láàmú. Ìpàdé ọ̀hún tí ó jẹ́ àkọ́kọ́ ṣe lẹ́yìn tí ààrẹ Tinubu tó yan ajagunfẹ̀yìntì tẹ́lẹ̀ lẹ́ka ètò ààbò ilẹ̀ wa eyín General Christopher Musau tó mú gẹ́gẹ́ bí alákòóso fún ètò ààbò, èyí tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́jọ́ 4 oṣù kejìlá ọdún yìí. Lẹ́yìn tí alákòóso ọ̀hún bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọjọ́ 4 oṣù kejìlá, èyí ni ìpàdé àkọ́kọ́ tí ó wáyé pẹ̀lú àwọn tí wọ́n ṣì wà lẹ́nu iṣẹ́ ológun ilẹ̀ yìí lórí ọ̀nà àbáyọ sí ìṣòro ètò ààbò ilẹ̀ wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti kóra jọ, àwọn tí wọ́n jẹ́ oníròyìn ilé ọba nílùú Àbújá ń làwọn náà fojú lọ́nà báyìí láti mọ pàtó àti kúlẹ̀kúlẹ̀ ohun tí wọ́n gbé sọ nínú ìpàdé ọ̀hún èyí tí ààrẹ Tinubu ṣe pẹ̀lú wọn ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú Accord Party ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun máa ń ló ti ní irọ́ ni wọ́n ń pa, èké sì ní ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ń ṣe. Gbogbo àlùwàlá olóńgbò wọn ọgbọ́n àti kẹrànjẹ ni. Wọ́n ní gbogbo rògbòdìyàn wàhálà tuntun èyí tó ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní súyọ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún, wọ́n ní kò ṣẹ̀yìn ẹgbẹ́ òṣèlú APC èyí tó jẹ́ pé àwọn ni wọ́n ń dáná yá àwọn ohun tó dáa nínú ẹgbẹ́ òṣèlú wọn láti ìgbà tí gómìnà Adémọ́lá Adélékè ti ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ti kéde ara rẹ̀ tó sì ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord. Báyìí ni àwọn wàhálà tuntun ló ti ń súyọ ẹni tó jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú Accord Party èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde látọwọ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà nílùú Àbújá lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ṣe é lálàyé wípé gbogbo àwọn ohun tó ń lọ nínú ẹgbẹ́ òṣèlú náà pátá ń létí wọn ẹni òdì sí, ṣùgbọ́n bá a ti gbọ́n nílé ọkọ òun náà la gbọ́n lé àlè. Ó ní látàrí àwọn wàhálà tuntun èyí tó ṣẹ̀ ń súyọ wípé wọ́n gbọ́dọ̀ ṣe ètò ààbò, wípé wọ́n gbọ́dọ̀ ṣe ètò ìdìbò abẹ́lé nínú ẹgbẹ́ òṣèlú náà lẹ́yìn tí wọ́n ti fi ẹnu ìkòkò sọ́dún wípé gómìnà Adélékè òun náà ní ọmọ oyè tí wọn yóò lò kí oníkálukú kó ṣùgbà kó sì ṣe àtìlẹ́yìn fún un. Sí ìyàlẹ́nu lọ́ni nínú ẹgbẹ́ òṣèlú Accord náà ilẹ̀ èèyàn kan tún dìde wípé dandan gbọ̀n wọ́n gbọ́dọ̀ ṣe ètò ìbò abẹ́lé ti ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n lè mọ ẹni tó já ewé olúborí síwájú ètò ìbò gbogbogbò tí ó wáyé nínú ọdún 2026. Wàyí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú náà èyí tó fi ọ̀rọ̀ léde lórúkọ alága àti gbogbo ọmọ ẹgbẹ́ sọ wípé bó ti wù kó rí èyí ohun àwí tolúwa ni yóò ṣẹ. Ó dá àwọn lójú wípé ẹgbẹ́ òṣèlú Accord ni ó sì já ewé olúborí nínú ètò ìbò àwọn gómìnà lọ́dún 2026, wípé irọ́ gbu lẹgbẹ́ òṣèlú APC ń pa. Wọ́n ní gbogbo ọ̀nà wọn àti làlàkúkú fẹ̀fẹ́ wọn
òun ni yóò já sásán lórí ẹgbẹ́ òṣèlú Accord. ènìyàn kan tó jẹ́ ọ̀kan nínú àwọn olùṣàkóso àti olùgbárùkùtì pẹ̀lú ọ̀kan nínú àwọn adarí tí wọ́n ń polongo fún Peter Obi èyí tí wọ́n pè ní Obedient Movement, ọ̀gbẹ́ni Yunusa Tanko òun mà ló ti sọ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ni wọ́n ń pa ètò ìṣèjọba àwarawa díẹ̀díẹ̀ tí wọ́n pa sára báyìí. Gẹ́gẹ́ bí Yunusa Tanko ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó ní ìrọ̀lẹ́ ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí, ṣe lálàyé wípé bá a bá wo ọ̀nà tí wọ́n gbà darí ètò ìṣèjọba pàápàá jù lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu ti fi hàn wípé ètò ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà ó ti ń ro epo àánú lọ báyìí, léyìí tó sì léwu fún ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. Yunusa Tanko tó ní ètò ìṣèjọba bá a ti darí orílẹ̀-èdè kò yé ààrẹ Tinubu o. Ó ní ẹnìkan ṣoṣo tóun gbàgbọ́ wípé ó lè mú àyípadà rere ọ̀hún padà wá orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ìrètí ọ̀tun àti ògo Síónì orílẹ̀-èdè yìí tó ti lọ. Mèsáyà kan ṣoṣo èyí tí Ọlọ́run lò tí ó sì lò náà ni ọ̀gbẹ́ni Peter Obi, léyìí tí ogunlọ́gọ̀ àwọn ọmọ Nàìjíríà mọ̀ wípé Peter Obi ni mèsáyà kan ṣoṣo tó lè gba orílẹ̀-èdè Nàìjíríà là kúrò nínú ọ̀fìnkìn àjàgà èyí tí ààrẹ Tinubu tó kó sí tó ń ti ẹgbẹ́ òṣèlú APC. Yunusa Tanko sọ wípé láti ìgbà tí ààrẹ Tinubu ti dórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ni eku tí ké bí eku tẹ́yẹ ò ké bí ẹyẹ mọ́, bẹ́ẹ̀ náà sì ni ọmọ ènìyàn ò fọhùn dáadáa, onílù ò fararọ, kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ ìtún fi àwọn ọmọ rẹ̀ bí obìnrin sí ni, oníkàkà kó dẹrùn ńṣe ló tún le sí o. Nípa ìdí èyí ó ló léwu láti lè pàdánù ètò ìṣèjọba àwarawa sọ́wọ́ àwọn ológun o. Wàyí o, Yunusa Tanko wá ké sí àwọn orílẹ̀-èdè tí wọ́n ti làmìlaka tí wọ́n ti ṣe àṣeyọrí nínú ètò ìṣèjọba àwarawa wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n má fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, nítorí wípé onínú àpáni bó bá ná tọwọ́ rẹ̀ tán yóò padà sí ọ̀dọ̀ bàbá rẹ̀ o. Wọ́n ní kí wọ́n má fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Yunusa Tanko ní ẹni bá tó nígbà ńlá sátọ̀ lọ, ó ní yèyé ọmọ ní gbọmọ bírùkẹ̀rẹ̀ bí ti gbọmọ Ọ̀rúnmìlà. Ó rọ gbogbo àwọn ilẹ̀ òkèrè èyí tí wọ́n ti ṣe àṣeyọrí láti dákun kí wọ́n wá ṣùgbà ilẹ̀ yìí kí wọ́n lè tọ́ ààrẹ Tinubu sọ́nà kúrò nínú ọ̀nà igbó èyí tó mórílé o tó lòun darí orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá ní bí ọ̀rọ̀ bá ti wá rí bó ti rí yìí, ó ní àgbọ́dọ̀ fẹ́wọ́ tó ń lù wá sábẹ́ aṣọ. Tanko ní òun rọ àwọn ilẹ̀ òkèrè àwọn aláwọ̀ funfun nítorí wípé tí wọ́n bá ń wò ó dáadáa láàrin ilẹ̀ adúláwọ̀ orílẹ̀-èdè tó tóbi jù ó ní Nàìjíríà ni. Ó ní bí nǹkan bá sì ti ṣe ètò ìṣèjọba àwarawa nǹkan ti ṣe àwọn ilẹ̀ adúláwọ̀ yòókù, gẹ́gẹ́ bí Tanko bó ti sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ móhùnmáwòrán ọ̀hún. ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan láti ilé ẹ̀kọ́ gbogbonìṣe ní ìpínlẹ̀ Ondo mà ló ti rí ikú he báyìí látàrí ìkọlù èyí tó wáyé o ní agbègbè ilé ẹ̀kọ́ ọ̀hún ní ìpínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, akẹ́kọ̀ọ́ ọ̀hún eléyìí tí ó rí ikú he òun náà ni wọ́n porúkọ rẹ̀ ní Peter. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ o, Peter jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti Rufus Giwa èyí tó wà nílùú Ọ̀wọ̀ lọ́hùn-ún. Wọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 14 nínú oṣù kejìlá ọdún yìí ni wọ́n ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan déédéé ya wọ agbègbè kan tí wọ́n ń pè ní Òpómúlérò nílùú Ọ̀wọ̀ lọ́hùn-ún, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wá àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn alátakò wọn tí wọ́n ń wá wọn káàkiri kó tó di wípé wọ́n fojú gan ní ibi tí Peter tóun náà wà, èyí tí wọ́n gbà pé Peter jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn alátakò tí àwọn ènìyàn ọ̀hún wá kiri o. Wọ́n ní gẹ́rẹ́ tí wọ́n fi ojú gan ní Peter òun ni wọ́n yìnbọn fún un tó sì mú ẹ̀yìn lọ́lẹ̀ tó gbabẹ̀ tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ni wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ìlérí wípé ọwọ́ yóò tẹ gbogbo àwọn amòòkùnṣìkà ọ̀hún tí wọ́n ó sì fojú wọn ba ilé ẹjọ́. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó
eyín arábìnrin Tonto Dike òun mà ló ti ní sìgá mímu jẹ́ ọ̀kan nínú àwọn ìpèníjà èyí tó jẹ́ ìṣòro ọgbẹ́ ọkàn fóun tóun ti bẹ̀rẹ̀ sí ní fa sìgá tútúyè láti ìgbà tóun ti wà ní ọmọ ọdún 13. Arábìnrin òṣèré sinimá ọ̀hún Tonto Dike tó sọ̀rọ̀ náà ní ìgbà tó ń dúpẹ́ ní ọjọ́ àìkú nílé ìjọsìn lórí oore tí Ọlọ́run ṣe fún òun pẹ̀lú gbogbo àwọn ìwà búburú, àwọn ìwà tí ò ṣeé gbọ́ sí etí tóun wù tọ́lọ́run sì ti kó òun yọ kúrò nínú rẹ̀. Dike sọ wípé òun ti bẹ̀rẹ̀ sí ní mu sìgá láti ọmọ ọdún 13. Bákan náà ní ìbáṣepọ̀ ojú oorun ló jẹ́ ọ̀kan nínú àwọn ìṣòro, àti kí obìnrin máa bára wọn ṣeré yùnkẹ́yùnkẹ́ máa kíwọ́ bojú ara. Ó ní àwọn nǹkan wọ̀nyí jẹ́ nǹkan èyí tó jẹ́ wípé ó ti di bárakú mọ́ òun lára tó fi mọ́ ọtí ní mímu. Ó ní àwọn ìwà búburú yìí gbà òun ní ọdún 27 kó tó di wípé Ọlọ́run ó kó òun yọ nínú rẹ̀. Ó ní látara àdúrà àwẹ̀ gbígbà ṣàdédé lòun bẹ̀rẹ̀ sí ní rí wípé àwọn nǹkan náà Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní yọ kúrò nínú ìwà òun, látòrí sìgá mímu, ọtí mímu, kéèyàn máa ní àjọṣepọ̀ lójú oorun, àti kí obìnrin kó máa kíwọ́ bọ ojú ara láti dà sílẹ̀. Ó ní àwọn nǹkan wọ̀nyí ni Ọlọ́run ti gbà tán pátápátá kúrò lọ́wọ́ òun tóun sì fi ọpẹ́ ìyìn tóun fi dá padà sí ọ̀dọ̀ Elédùmarè, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ti ẹnu Tonto Dike jáde níbi tó ti ń dúpẹ́ oore kàbìtì rabandẹ̀ èyí tí Ọlọ́run ṣe fún òun lórí àwọn ìwà tó jọmọ́ ẹ̀mí òkùnkùn èyí tó gbé òun wọ̀ bí ẹ̀kú eégún tí Ọlọ́run sì ti bọ́ dànù kúrò bí ẹ̀wù búburú kúrò lára òun tóun ti gba ìtúsílẹ̀ àti ìtura lọ́wọ́ Sátánì. Tó ẹ̀yin ará, Yorùbá bọ̀ wọ́n ní ìpé ìpéjúlà láfìlà, bó bá ti ń kọjá bẹ́ẹ̀ yóò máa di baba ṣé ò sí o. Ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti tòní, títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tòrò ìmí ìdílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited.